ilé ààrẹ Oòduà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ni a wà yìí. káwá darapọ̀ mọ́ wa ń bì káwá jọ síráàlì ọ̀yọ́ pẹ̀lú àwọn ọmọ Yorùbá lápapọ̀ lágbára Ọlọ́run ilé òní lé yín o àṣẹ òní lé yín o àṣẹ ní tàbí mẹ́rin kẹ́tù wọnú lé yín o àṣẹ ògo yóò buyọ làwọn yóò tàn lé Yorùbá nígbà tí bá ń dùn òní tàn fún ẹni òní tàn fún ẹni kọ̀ọ̀kan wa àṣẹ òní parí múrẹ́ fẹ́ni kọ̀ọ̀kan wa àṣẹ àwa tí a jọ ṣe wàhálà yìí pẹ̀lú ẹ̀mí tí o so ń jẹ ọ̀pọ̀lọpọ̀ ní orówó tí lè fi gàrí tí ẹ bá ṣe pé pọ́pọ́ọ̀fù tí wọ́n sẹ́ndì sí àtàdín tá a jẹ ẹlòmíì ò mọ bí ó ṣe jẹ́ ń jẹ ọ̀sán ìlú tá a wà ìlú ọ̀rọ̀ ìlú kéde àwa di àtọ̀rọ̀ jẹ ilé ààrẹ Oòduà tilẹ̀ Ògbómọ̀ṣọ́ òní a wà yìí. Bàbá lè rí lórí àpèrè wọn ni. wọ́n di yahoo wọ́n ṣe yahoo plus oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ ẹ̀mí bẹ́ẹ̀ sùn bẹ́ẹ̀ lóorun sùn bẹ́ẹ̀ jókòó ẹ̀rọ máa bà yín ní orílẹ̀-èdè tó tutù dára tẹ́lẹ̀ nígbà táwọn bàbá wa láàrin pé nítorí pé irú àwọn ẹ̀mọ́ bá ti ọmọ kékeré yìí abákọ́bọ̀ olódùlù tí wọ́n ná ìdí omi ẹ̀rọ láti máa lọ pami nílẹ̀ Yorùbá gbà táwọn Awólọ́wọ̀ tí wọ́n ń ṣe ìjọba tí wà lórí ibẹ̀ láti wẹ̀ ẹnìkan ò ní àmùkan àbí kìnnìkan ní ilé iná ò ní lọ látàárọ̀ nígbà táwọn bàbá wa Awólọ́wọ̀ tí wọ́n ń ṣe ìjọba tí wà lórí ọwọ́ àti wá di wípé gbogbo ẹ̀ wá di rándan àwọn èèyàn wa wọ́n gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ń pokùn so ọ̀pọ̀lọpọ̀ lọ já sínú odò nítorí wípé wàhálà ẹni tó kàwé kò ríṣẹ́ ẹni tó kàwé ó ń gọ̀ kadà kiri omi ò tó pọnmọ lẹ́yìn wọ́n máa lè nígbà tó ń tọrọ jẹ nígbà tí ìyà yìí pọ̀ jù ló wá mú bàbá wa Sunday Igboho ó dúró ó dé dúró tì wá wọ́n dẹ̀ di ìdán hàn bẹ́ẹ̀ Ọlọ́run jẹ́ gbogbo agbára Ọlọ́run àwa yìí àbúrò ọ̀tá wa lónìí àbúrò ọ̀tá wa tí wọ́n ti wá tí wọ́n ti lọ tí wọ́n ò lè bá wa dé bíbà Ọlọ́run jẹ́ fún orí ọ̀tá wa agbára Ọlọ́run èyí tá a ṣe lọ́la yóò túbà yóò túṣẹ wípé Ògbómọ̀ṣọ́ àwa ti bìlíìfù pé Ọlọ́run ṣàánú wa lónìí ó sì gbàdúrà wa pé tí nǹkan ọba ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá Ògbómọ̀ṣọ́ yìí ti máa wáyé tí ilẹ̀ Yorùbá bá dàrú lónìí Ògbómọ̀ṣọ́ ni àbí Nàìjíríà lọ́wọ́ dàrú Ògbómọ̀ṣọ́ ni ọ̀dà ṣùgbọ́n àwọn àdúgbò náà lọ àwọn àdúgbò aláwọ̀ èdè bá wa ẹ̀mí ogun bàbá wa Bánjí Akíntóyè Ọlọ́run fẹ̀mí gùn táwọn lọ́rẹ́ dáadáa ni wọ́n àgbàtọ̀ fẹ́ràn Yorùbá àwọn èsè àgbàtọ̀ jẹ́ pé wọ́n mọ̀tà ìmọ̀ kára wọn nìkan àwọn nìkan wọ́n fẹ́ dolọ́lá àwọn nìkan wọ́n fẹ́ dolówó àwọn nìkan wọ́n fẹ́ máa ṣe ilé ayé sẹ́nìkan lè dálé ayé gbé ni àwọn tí Ọlọ́run rán ṣáájú àwọn ànábì Ọlọ́run rán wọ́n ní àwọn tí wọ́n jọ Yorùbá tí wọ́n ti sọ lo ayé dáadáa láwọn sàbí àlẹ́ Muhammad sallallahu alaihi wasallam àwọn ìjọ mú Isa ibn Maryam ti ṣe Jesus àwọn tí wọ́n jọ àwọn ìjọ méjìlá rẹ̀ wọ́n jọ lórí ayé dáadáa pẹ̀lú àwọn ìran rẹ̀ ló jẹ́ kí ẹ̀sìn Christian ló parẹ́ lónìí ní òsì jẹ́ kí ẹ̀sìn Mùsùlùmí kó parẹ́ lónìí àwọn bàbá wa àwọn náà lórí ayé tí àwọn jọ pé àwọn ní ìbílẹ̀ wọ́n jọ ṣe àti gbogbo ẹ̀ dúró déédéé ó mú ilẹ̀ Yorùbá ó mú tùbàtùṣe nígbà tí a wà ní region ńgbà yẹn ilẹ̀ Yorùbá ló tòrò àwa la gbé nǹkan rẹ̀ sí ilẹ̀ Yorùbá ló gbé nǹkan rẹ̀ sí ọmọ Yorùbá ní ọpọlọ Ọlọ́run fún wọn ní ìmọ̀ tó kún ìmọ̀ tó pé Yorùbá dẹ̀ ní ká tó ṣe nǹkan a máa rò tó Ọlọ́run tó wá fún wa ṣe a ti bọ́ lọ́wọ́ wọn ní agbára Ọlọ́run a ti bọ́ lọ́wọ́ Nàìjíríà a ti bọ́ lọ́wọ́ àníṣàṣetì gbogbo ìbùkún táfi ṣe táfi débẹ̀ táfi rí ṣe lálàáfíà Ọlọ́run fẹ́ ní kọ̀ọ̀kan wa àlàáfíà ẹ̀mí gbogbo táfi lò táfi rí ṣe Ọlọ́run fẹ́ ní kọ̀ọ̀kan wa aláàbòlà alama kalikulu wabi kalikulu wami kalikulu wahuwa likulu kalikulu wakulu likulu birahmatika ya rabbi wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallam taslima wọ́n ní kékeré la bẹ́ẹ̀ sínú gbóyè ní ṣe kẹ̀kẹ́ ní ńlá ẹlẹ́dàá ó sọ wá ní ńlá wọ́n ní kékeré la bẹ́ẹ̀ fọ̀sọ́dà ìbọn ṣe kẹ̀kẹ́ ní ńlá ẹlẹ́dàá ó sọ wá ní ńlá ọjọ́ tí Ọlọ́run padà lẹ̀ ọjọ́ náà ní ńlá Ọlọ́run ó sọ wá ní ńlá àṣẹ wá àṣẹ ní ewé ìlú nínú àpò
àwa iná ni àjòjò olú ilẹ̀ Yorùbá lágbára Ọlọ́run kò ní sẹ́yìn wa lágbára Ọlọ́run gbogbo wa ìlápẹ̀jú tí wọ́n bá rí wa wọn ò ní tí ì lè ṣe gbogbo wa lájọ ṣe. a dúpẹ́ lọ́wọ́ bàbá wa láti lè ṣe ODPA TV òun náà ni a ti wá sí ọ̀dọ̀ àwọn bàbá wa Ààrẹ Oòduà nílùú Ògbómọ̀ṣọ́ gbogbo ọmọ Yorùbá tó wà ń bí ẹ pariwo Yorùbá nation. Yorùbá nation. Ajá kí gbogbo àgbáyé ó tún gbọ́lẹ̀. Yorùbá nation. Gbogbo àwọn táyọ̀ fayọ̀ wọnú orílẹ̀-èdè Yorùbá nation náà ẹ jẹ́ pariwo orílẹ̀-èdè Yorùbá nation sí. Yorùbá nation. A kí gbogbo wa lọ́kùnrin àti lóbìnrin. Inú Ògbómọ̀ṣọ́ la wà yìí lágbára Ọlọ́run àníra yọkú láṣẹ Ọlọ́run ànírí àjọkú lágbára Ọlọ́run bákan náà gbogbo wa ẹjọ́ torí tọ́lọ́run àwa mùsùlùmí tá a wà ń bí báyìí nǹkan tá a mọ̀ láàmọ̀ ẹ jẹ́ ká fi yéra wa mo sọ lẹ́ẹ̀kan mo ní pé nínú Al-Qur'an n tá ń pè ní àjìjàngbara ó wà nínú Kùránù ẹni tí ò bá nímọ̀ débẹ̀ ìwọ ló tí ì nímọ̀ débẹ̀ ìwọ tí ò bá tí ì yé ìwọ ni kò tí ì yé débẹ̀ tá a bá lọ wọnú súrátù Ṣu'ara yìí nínú ìgbẹ̀yìn ìparí súrátù Ṣu'ara yìí ibẹ̀ lọ́lọ́run ti sọ fún wa gbogbo àwọn tá a bá ní Kùránì bí ẹjẹ́ àgbéyẹ̀wò àjìjàngbara ń bẹ nínú Al-Kùránì àjìjàngbara ó ń bẹ ní kíni ó ń bẹ nínú Al-Kùránì tá a bá wá rẹ́ni tí ń sọ fún wa pé kò sí ń bẹ ẹ sọ fún pé kò tí ì nímọ̀ tó ni ìwọ náà lọ mú ẹ̀rí yẹn dání pé nínú súrátù Ṣu'ara yìí àjìjàngbara ó ń bẹ ní ibẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá Ọlọ́run ó gbà fún wa o orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá Ọlọ́run ó fi fún wa o a kí gbogbo àwọn ọmọ Yorùbá tá wà ń bí báyìí lónìí lágbára Ọlọ́run gbogbo tí ń jẹ́ kó òjijì kò ní débẹ́ ní kọ̀ọ̀kan àwọn kí àwọn àgbàlagbà tí wọ́n wà níkàlẹ̀ a kí àwọn àgbàlagbà a kí àwọn àgbàlagbà a kí àwọn àgbàlagbà a tún kí àwọn àgbàlagbà lẹ́ẹ̀kan sí i lágbára Ọlọ́run aburú ò ní ṣẹlẹ̀ kọ̀ọ̀kan wa àjọ fìdùnnú àtayọ̀ àjọ fi wọ orílẹ̀-èdè Yorùbá ni èmi àti ẹ tá a fẹ́ wọ orílẹ̀-èdè Yorùbá ẹ dákun ẹ jẹ́ ká sọ pé Yorùbá nation Yorùbá nation Odùduwà republic Odùduwà republic orílẹ̀-èdè Yorùbá orílẹ̀-èdè Yorùbá lágbára Ọlọ́run ní kò pẹ́ Ọlọ́run á fi fún wa ní kò pẹ́ Ọlọ́run á fi fún wa bákan náà ìmọ̀ràn tí mo fẹ́ gba gbogbo wa ẹjọ́ torí tọ́lọ́run ẹ jẹ́ ká ṣe wa lọ́mọ ìyá kan náà o tá a bá wọnú Al-Qur'an sọ fún wa pé al-mu'min khaliqiwatun inú bẹ̀ gbogbo àwa tá a jọ mọ Yorùbá ẹ jẹ́ àgbà pé yọkan ní gbogbo wa o torí tọ́lọ́run ẹ má jẹ́ ká kọjú ìjà síra wa o àwọn ará bí yẹn ni ká ẹ jẹ́ kọjú ìjà sí wọn lè mú wa wọn lọ́pọlọ ọjà wọn tún ní ọgbọ́n orí tán lè fi ṣe Yorùbá Ọlọ́run ṣoore fún wa tó pọ̀ ẹ má jẹ́ ká jẹ́ ọ̀dàlẹ̀ fúnra wa nítorí tọ́lọ́run gbogbo bíkíbi tí gbogbo wa bá ti ríra wa ká dira wa mú ká gbà pé ẹyọ kan ṣoṣo òun ni gbogbo wa ìlú Ògbómọ̀ṣọ́ tá a wà yìí Ọlọ́run ò ní jẹ́ ó bàjẹ́ o ìpínlẹ̀ Ọ̀yọ́ tá a wà yìí Ọlọ́run ò ní jẹ́ ó dàrú o ẹjọ́ torí tọ́lọ́run a wà á sọ pé Báṣọ̀run Àdìsá Sunday Igboho from Cotonou to Germany níwòyí ọ̀la Báṣọ̀run Àdìsá Sunday Igboho from Cotonou to Yorùbá nation níwòyí ọ̀la ẹ sọ pé ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló máa rí láì àti láíláí. Bákan náà ẹjọ́ a fẹ́ kí àwọn àgbàlagbà a fẹ́ kí wọ́n ṣàdúrà fún wa kí wọ́n ṣàdúrà fún orílẹ̀-èdè Yorùbá gbogbo ẹ̀yin medias ẹ bá wa gbé kámẹ́rà bàbá wa ẹ bá wa dárúkọ kí gbogbo àgbáyé kí wọ́n gbọ́ yín ODPA TV ẹ jẹ́ kí ẹ̀yin ní kẹ́ ẹ kọ́kọ́ bá wa ṣe bàbá ní ṣókí láàrin ìṣẹ́jú kan méjì. Ọlọ́run tó nílé ayé Ọlọ́run tó nílé ayé tí olùgbèjà wa o tí olùgbèjà wa o àṣẹ à ń jà fún
ìlú Ògbómọ̀ṣọ́ àti gbogbo Yorùbá. Gbogbo ilẹ̀ Yorùbá. Gbogbo ilẹ̀ Yorùbá. Orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá. Orílẹ̀-èdè Yorùbá. Òmìnira ilẹ̀ Yorùbá. Òmìnira ilẹ̀ Yorùbá. Kí Olúwa Ọlọ́run Elédùmarè kó mú aborí gbogbo àwọn ọ̀tá. Kó mú aborí gbogbo àwọn ọ̀tá. Gbogbo ọ̀tá kọ́tà tó bá ní kọ́mọ̀ sí ká ṣe lẹ́yìn rẹ̀. Yoruba World Media Movement Organization. Torí wọ́n ti níwájú ọjọ́ náà gbọ́dọ̀ ní àlùkò and confirm information about Yoruba nation. Ṣebí lékèlékè ní ṣáájú màálù. Á ṣáájú wọn borí ni. Á ṣáájú wọn borí ni. Alájà síwájú. Here now we are wọ́n fẹ́ wọn kọ̀. in the palace of. Wọ́n fẹ́ wọn kọ̀. Ààrẹ Ogbomoso land. Yóò jẹ́ nìyàn. Our father is olórí pátápátá wọn ò ní pẹ̀dé o wọn ò ní pẹ̀dé o wọn ò ní ríjò wọn ò ní ríjà lẹ́lẹ̀ wọn ò ní ríjà wọn ìyànú ọgbà tí a nílé ayé wọn ò sí olùmọ̀nà wọn níta wá dọ̀ọ́lé ẹ dákun ọ̀fọlọ́ọ̀bá bẹ̀yìn ẹ má jẹ́ àdálẹ̀ ẹ má jẹ́ àtorí owó dálẹ̀ o ODP 18 torí ti ń dààmú àwa Yorùbá nù ODP 18 ẹlòmíì tí a bá ti fún un ní sílẹ̀ méjì tá à ń pè ní 2000 yọ sọ̀rọ̀ lórí nǹkan bàbàrà yọ sọ̀rọ̀ lórí nǹkan bàbàrà àmọ́ ẹ wá rántí ìbúra tá a bú kìí ṣẹlẹ̀ o kìí ṣẹlẹ̀ o Ọlọ́run Elédùmarè yóò sì fún yín ní ìṣẹ́gun yóò fún gbogbo wa ṣẹ́gun gbogbo tá à ń bá ń dọ́lé yọ̀mọ̀ ṣíṣe ewé tá à ń bá ń já yọ̀mọ̀ jẹ́ egbò tá à ń bá ń wẹ̀ yọ̀mọ̀ ṣiṣẹ́ torí wọ́n ti ní Adékọ́lá lórúkọ tí wọ́n ń pè ní ìwọlé Adékètù ní èso ọ̀dàrà lórúkọ tá à ń pè wọ́n lálẹ́ ìfẹ́ ṣé bọ́dọ̀ mọ̀ọ́mọ̀ lórúkọ tí wọ́n lè ń jẹ́ ọ̀dọ̀ mọ̀ọ́mọ̀ mọ̀mọ̀ jẹ́ amúnilùmú àjẹ́ gbogbo gẹ̀ẹ́sì àjànà gẹ̀fà ọ̀bọ̀n bá ńlá alágbẹ̀dẹ ọ̀run jẹ́ ọ̀rọ̀ ní ṣoṣo ó fi lóògùn lọ́wọ́ ọ̀rọ̀ ẹ̀dùn sọ̀kalẹ̀ ó fi fárírà ọjà ìwé kéré ó fi lọ́sàn-án ìlọ́wọ́ ọwọ́ amúrọ̀ ọ̀rọ̀ agogo ó fi fáwọn àjẹ́ wọ́n ní ògún ọ̀gbọ́dọ̀ fi ní ṣoṣo ọwọ́ rẹ̀ gún wa àdìrọ̀ ọ̀gbọ́dọ̀ fẹ́ dùn rẹ̀ sàbàlà bá a ọ̀sán ẹ̀ gbọ́dọ̀ fi wé kéré yìí kàn wá àjẹ́ wọ́n lẹ̀ gbọ́dọ̀ fi rọ̀rọ̀ agogo yìí wọ́n lẹ̀ ní lérú tọ̀ òun fẹ́ sílẹ̀ sí tẹ̀lé ìdá ara wọn ni wọ́n máa fi para wọn ọ̀pọ̀ kákọ́tà tó bá lọ dojú ìjà kọ wá ọwọ́ rẹ̀ ní ìmọ̀ sí i bí màálù bá ya wọn rẹ̀ ní fínù bí màálù bá ya wọn rẹ̀ ní fínù gbogbo aburúkáburú tí a bá ń gbé bọ̀ wọ́n máa forí ara wọn rù gbogbo aburúkáburú tí a bá lọ fi ṣe wá wọ́n máa forí ara wọn rù gbogbo kíbi tá a bá lọ á lọ lálẹ́ ọyẹ ni a ní rìnrìn òsì ìrìn ìbànújẹ́ òní sí fún wa gbogbo bí a bá ń lọ àmọ́ dé ni lágbára lọ́lọ́ ọ̀rọ̀ wọ́n dayọ̀ bẹ́ẹ̀ ni ó sì rí a sì borí lágbára alálẹ̀ Yorùbá ìyá ní òbí. àwísí àkọ́kọ́ ẹ ṣé bàbá wa kí Ọlọ́run jẹ́ kí ẹ pẹ́ fún wa ẹ jọ̀ọ́ bàbá ẹ sọ orúkọ yín fún wa ní kíkún sà. orúkọ mi ni Jacob Mobọ́lájí arọ̀nà ìṣègùn Ògbómọ̀ṣọ́lá. àgbà yín ó darí bàbá wa a rí yín pẹ́ ní agbára Ọlọ́run nígbà tí Ọlọ́run bá fa orílẹ̀-èdè bàbá wa náà lé wa lọ́wọ́ a ní fi fúláwà san yín lẹ́san rẹ̀ ọ̀tá ò ní pè yín lókun nígbà náà ẹ̀yin tí ẹ pọ̀n wá káàkiri tẹ́ ń fi ọjà àrùn fi pọ̀n wá lágbà Ọlọ́run ẹ̀yin náà lẹ́ padà jẹ èrè wa ọlá títóbi Ọlọ́run ọlá àwọn alálẹ̀ ilẹ̀ ẹ pẹ́ bí pẹ́pẹ́ ṣe ń pẹ́ ẹ fọwọ́ pawọ́ ẹ̀fẹ̀ ìdòbí ọ̀làlá ìlàlá ẹ ṣé bàbá mi. a ní bàbá kan o bàbá ara tó mọ ìyá a ní bàbá kan o bàbá ara tó mọ ìyá ìwà ṣeré bàbá ara tó mọ ìyá. a dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ ilẹ̀ Yorùbá àti àpapọ̀ gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ ọmọ ọkọ Ògbómọ̀ṣọ́ nítorí pé gbogbo wa la péjú pésẹ̀ sí ìlú Ògbómọ̀ṣọ́ àti ààfin ààrẹ Oòduà tìlú Ògbómọ̀ṣọ́ bàbá wa a fẹ́ kí ẹ dákun a fẹ́ kí ẹ bá wa ṣe àdúrà fún gbogbo ọmọ ilẹ̀ Yorùbá lápapọ̀
ẹ bá mi yọ kíní máìkì àyà wọn. ẹyọ microphone yẹn lọ. a rí pé a ti ṣàdúrà ní ti ìlànà ìṣẹ̀ṣe bákan náà a fẹ́ ṣàdúrà ní ti ìlànà Islam tí í ṣe ti mùsùlùmí nítorí pé mẹ́tẹ̀ẹ̀ta náà òun la kó pọ̀ àwọn èèyàn kan wọ́n ń bẹ̀rù wọ́n ń fòyà wípé tá a bá gbọ́ orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá tán kó má ṣe pé Ifá nìkan ni ó máa bá wa sọ̀rọ̀ a nílò Kùránì mọ́ tàbí a nílò Bíbélì mọ́ kò dẹ̀ rí bẹ́ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta la kó papọ̀ mẹ́tẹ̀ẹ̀ta náà ni a máa fi tu ọkọ̀ orílẹ̀-èdè Yorùbá bàbá wa afẹ́kẹ́ ṣàdúrà fún gbogbo ọmọlẹ̀ Yorùbá ẹ dákun kí lórúkọ yín lákọ̀ọ́kọ́. orúkọ mi ni Sulaiman Olùbámẹ́jì. Mashallah. Ọmọ ìlú wo ni yín sàn? ọmọ Ògbómọ̀ṣọ́ ọmọ alẹ́ baálẹ̀ mọ́sífà lóògùn náà. Mashallah. Bàbá wa ní ṣókí afẹ́kẹ́ ṣàdúrà fún bàbá wa Bánjí Akíntóyè bàbá wa Basọ̀run Sunday Ìgbòho Adéyẹmọ bákan náà gbogbo àwa ọmọ ilẹ̀ Yorùbá lápapọ̀ láì dẹ́nì kankan sí kẹ́kọ̀ọ́ wa pọ̀ kẹ́ ṣàdúrà fún wa pé a ti jàjàyè o orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá Olúwa ti fi fún wa o ODPA TV. Gbogbo bẹ́ẹ̀ ṣe yóò pátá. Once again, Koiki Media will bring the work closer to your doorstep. àti bẹ̀rẹ̀ báyìí lónìí láti ìlú Ògbómọ̀ṣọ́ ìlú ògbó Ọlọ́run yóò yọ oṣù yìí fún wa. sáàmà mi ogun ilẹ̀ Yorùbá náà jà ìjẹ́gun náà jẹ̀ fún wa. olóyè bí àwọn ààrẹ wa sọ gbogbo à ń jagun à ń pè ní jihad kò sáà tí ò lù sí pẹ̀lú ògbólọ́ àwọn alájẹrí kò sí tó burú mi pé kí àwọn kálukú elédè kélédè. Yes, àti sí ẹ kó ti yé yín mọ̀mọ́ yín tó sọ including màmá onítìrì ó yẹ kó ti yé yín gbogbo àwọn aṣíwájú wa ni gbogbo àwọn aṣíwájú wa náà máa gbàdúrà fún wọn. a mọ̀ pé kí àwọn aṣáájú àwọn òdòdó tí a bá tó bá di pé àkàbà tó lára ara báyìí ìgbéde wọn fẹ́ẹ́ di nǹkan jù wá yóò bá ní gbọ́ báwọn ni tó kúkú kájọ máa gbé lójú kan náà tó gbogbo ìdàtúkà fún láti dára ní báyìí náà ní ká jágun fúnra wa Ọlọ́run ó ti wà lẹ́yìn Ọlọ́run yóò ti wà lẹ́yìn àwọn aṣíwájú wa. Allahumma àmín ẹ̀sà níjà máa. ṣẹ́yìn náà ti gbọ́ àwọn aṣíwájú wa so ẹgbẹ́nu gbogbo àwa tá à ń ṣe kínní ẹ̀ tí ò bá ṣe tọ̀nà àbòsí ẹjọ́ àti onítìrí gbogbo anybody bá jẹ́ aṣíwájú ni even ẹ̀yin tẹ comment ń ṣàdúrà fún yín gbogbo àwọn mídíà wa ń ṣàdúrà pé everybody ni kò yẹn anybody sọ́tọ̀ so ẹ má wọrí. ojú òde tí wọ́n orí ọkùnrin takuntakun ni wọ́n nígbà tó bẹ̀rẹ̀ gbogbo àdó la gbọ́ so Ọlọ́run ó fún wọn sí délẹ̀. àmín. nígbà tá a bẹ̀rẹ̀ kínní o ẹlòmíín sọ pé ta ló rán iṣẹ́ ta ló ṣe kan nínú àwa Yorùbá náà ń sọ bẹ́ẹ̀ pé ta ló rán iṣẹ́ ṣùgbọ́n gbọ́dọ̀ Ọlọ́run pé gbogbo ẹ̀ náà àjẹrí ẹ̀ náà ni àdúgbọ́dọ̀ Ọlọ́run yìí tá à ń ṣe náà àbòrí pẹ̀lú ògùn Ọlọ́run àbòrí pẹ̀lú ògùn Ọlọ́run gbogbo ẹnu ọmọ tá a bẹ́ ọmọ tá a dúró gbé gẹ́gẹ́ bí akọ àdélẹ̀ lérí agbára Ọlọ́run gbogbo ẹ̀ náà tẹ̀sí jẹ́ oníṣẹ́ ìròyìn pẹ̀lú bàbá ẹ̀ lẹ́sìn ìjàmbá ò ní ṣe yín ìjàmbá ò ní ṣe yín agbára lọ́wọ́ Ọlọ́run gbogbo aláṣẹ bá káàkiri náà àdìfú ọ̀nà díẹ̀ fún agbára àdìfú sọ́nà díẹ̀ fún àjàkùn àṣẹṣẹ́gun rẹ̀ agbára lọ́wọ́ Ọlọ́run fi lé wa lọ́wọ́ ní rọrùn gbogbo àwọn ọjà sáájú wá bí náà ní ìsìn torí wọ́n ní àwọn ọlọ́pàá àlédèkù àwọn aṣíwájú wa náà ló gbọmọ ààrẹ Oòduà ìmọ́lẹ̀ so ìmọ́lẹ̀ gbogbo kò ní dókùnkùn. Once again, Koiki Media will bring the work closer to your àwa náà táwa doorstep. náà dúró ní ìsìnkú àbáṣe àwọn náà àwa náà ò lè ní ó bá àwọn ni àwa náà pẹ̀lú tẹ̀ gbogbo apáta àní fún ọ̀nà ilé ìfẹ́ o Ọlọ́run ní fìjà bá ṣe wọ́n o àti ẹ̀yìn àtàwọn àti gbogbo apáta àdéjẹ́ nílé o a sì ní oore bẹ̀ kò ní jẹ lẹ́yìn wa o ọ̀làdá haúdà. ẹjọ́ ọjọ́ kan ṣe àmín ya Allah ọjọ́ kan ṣe àmín ya Allah ní
ìlànà ẹlẹ́ẹ̀kẹta ẹmúdání bàbá wa ẹ jẹ́ bá wa dárúkọ yín fún gbogbo orílẹ̀-èdè Yorùbá torí a ti wà ní orílẹ̀-èdè Yorùbá bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ jẹ́ orílẹ̀-èdè wo la wà yìí ẹ jẹ́ orílẹ̀-èdè wo la wà yìí bàbá wa ní ìlànà kẹta ti Christianity ẹ jọ̀ọ́ ẹ bá wa dárúkọ yín fún gbogbo àgbáyé. Orúkọ mi ni Òjó Oyètúndé tí mo jẹ́ ọmọ bíbí inú Ògbómọ̀ṣọ́. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìwé orin wa kan sọ pé kò tọ́ káwọn míì máa bẹ̀rù kí wọ́n ṣọ́rí tinú gbà wọ́n orí tìrànwọ́ rẹ̀ lólùgbàlà yòdì. Olùgbàlà Yorùbá nation ó ti dé. Bẹ́ẹ̀ni ẹ má jẹ́ kí a bẹ̀rù gẹ́gẹ́ bí àwa kìrìsìtẹ́nì àmẹ́yẹ lóyún sẹ́ni ẹni tí tó jẹ́ wọn wà fún òun náà bá wọn ṣe Oòduà ọmọ Yorùbá ní gbogbo wa ẹ jẹ́ ká fi ìmọ̀ ṣọ̀kan àkí àwọn bàbá wa Sunday Òòṣà níbi tí Ọlọ́run ràn wọ́n lọ́wọ́ dé àti ibi tí ràn wọ́n lọ́lọ́ àgbàdo àlórúkọ Jésù gbogbo aládélẹ̀ Yorùbá àdélẹ̀ Yorùbá ìjàgbá òmìnira yìí kò ní sẹ́yìn ẹni kọ̀ọ̀kan wa a kí wọn fún iṣẹ́ takuntakun a kí wọn fún orí ọ̀fẹ́ ìtàkùn náà jẹ nínú ẹ̀ yìí àdélẹ̀ líláyọ̀ nígbà tá a bá sì débẹ̀ ànífẹ́nikẹ́ni ṣàwátì wa a kí wọn lórúkọ Jésù kò ní rẹ̀ wọ́n o kò ní rẹ̀ àwa náà o àjọṣe láṣẹ pé ni o yóò sì dára fún wa o a kí gbogbo àwọn ọ̀dọ́ a kí gbogbo wa fún iṣẹ́ takuntakun lórúkọ Jésù èmi àti yín àjọjà alájàyè ni a kí àwọn bàbá ẹ pẹ́ fún wa o ilé àtọ̀nà yìí kò ní dàrú a kí gbogbo àwa òṣìṣẹ́ àpapọ̀ yìí lórúkọ Jésù àní sóde lọ ẹnikẹ́ni kò ní gbà ṣe wa ṣe o ojú yóò ti àwọn ọ̀dàlẹ̀ wa àwọn sì jèrè wọn lọ́lá Jésù Kristi Olúwa wa. Yoruba World Media Organization movement bring it to your feet, led it and perform information about Yoruba nation. Here now we are still Once again, Koiki Media will bring the work closer to your doorstep. Bring the work closer to your doorstep. Òun lẹ ti gbọ́ àdúrà yẹn kò ní ju èmi lọ ọ̀la ni ó tún kù Ọlọ́run ti jẹ́ kí tèmi lọ láyọ̀ àtàlàfíà ìmúra fún ti ọ̀la òun ni ó kù alálẹ̀ àgbà fún wa Jésù Kristi wá fún wa ṣe àdàwọn gbogbo ìtàbáṣe àníṣe lásán. Don't stop supporting Koiki Media. Don't stop supporting. And Rijba Ilot Patidol Amamo Yokuwa from Yashe. Once again, Koiki Media will bring the work to the other step. Ogbomoso today night, December 19, 2022. On a team of